eléyìí tẹ́mi jà fún yìí nítorí táwọn ọmọ mi ni àti nítorí ìran Yorùbá àti nítorí mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a bá ṣe léyìí tó bá dọjọ́ ọ̀la àwọn ọmọ mi tán bá béèrè pé ńgbà tán bá yín lórúkọ jẹ́ kí ni nǹkan tẹ́ fi defend ẹ̀ a lè rí inú àwọn ọmọ mi tó fẹ́ du ipò ńlá lọ́jọ́ ọ̀la kán wá lo àwọn fídíò yìí kán lọ lo against wọn kò sí ní táwọn ọmọ yóò fi defend ara wọn àfi kẹ́mi náà jà raburabu forúkọ ara mi kí n jà fún Islam. Ìjà àwọn àáfàá yìí ò má tí ì rodò lọ sinmi rárá o ẹ̀yin èèyàn mi ẹ wá tún súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ àáfàá Saheed Shittu àti àwọn àgbààgbà fáà kan ní ìlú Ìlọrin tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ba àwọn lórúkọ jẹ́ tán sì gbé lọ sí ilé ẹjọ́ ní kòpẹ́kòpẹ́ ẹ wò ẹ máa bá mi ká lọ. Káàbọ̀ sí DigiNaija television ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo ohun tí ẹ bá rò nípa ọ̀rọ̀ tá a tún mú wá ẹ máa sọ sí kọ́mẹ̀ntì kẹ́sì máa pín fídíò yìí káàkiri tí èèyàn bá rántí wípé ní kòpẹ́kòpẹ́ la mú wá sí etí gbọ́ yín wípé adájọ́ ilé ẹjọ́ májísírèètì kan ní ìlú Ìlọrin níbi tí wọ́n pe ẹjọ́ àáfàá Saheed Shittu sí ni wọ́n máa ti pàṣẹ o fún àwọn ọlọ́pàá láti lọ fi páńpẹ́ ọba gbé àáfàá Saheed Shittu nítorí wípé ó kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí àwọn àgbààgbà àáfàá ní ìlú Ìlọrin tí wọ́n fi kàn án. Báyìí update mìíràn tún ti jáde wípé àwọn ọlọ́pàá wọ́n kùnà láti lọ mú àáfàá Saheed Shittu o dèpòdépò pé wọ́n wàá mú ní tipátipá wá sí ilé ẹjọ́ lónìí ọjọ́rú ọjọ́ 21 oṣù kejì ọdún 2024 tí a wà yìí òun la tún ti rí gbọ́ wípé àáfàá Saheed Shittu ó tàpá sófin ìjọba pátápátá àwọn ọlọ́pàá náà wọ́n sì ràn án lọ́wọ́ ẹ wò Sheikh Akeugbagold ló mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ o ẹ jẹ́ a gbọ́ nǹkan tí wọ́n sọ. Kó má bàa sí la fi délé ẹjọ́ lẹ́ni eléyìí ní ilé ẹjọ́ gíga nílùú Èkó ohun tá a dẹ̀ gbé wá ní ọ̀rọ̀ Saheed Shittu lórí ìbanilórúkọjẹ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí mo fi kàn án lórúkọ ara mi àti ẹbí mi. Èní ni on the 21st of March tí ṣe Wednesday ní 2024 ó ti tó bí oṣù méjì tó ti ń tí kèsì yẹn ti ń wọ́n nílẹ̀ tá a lè sọ ìdí táwọn ọlọ́pàá fi ń jẹ́ kó wọ́n nílẹ̀ lẹ́yìn ìgbà tán ti pàṣẹ látàbújá pé ká lọ sí kóòtù. Now awálé ẹjọ́ lẹ́nìí síkítọ̀ tí ó ti wá ó dẹ̀ ti gbẹ́jọ́ wọlé ilé ẹjọ́ dẹ̀ béèrè pé kí ló dé tí wọn ò fi rí olùjẹ́jọ́ nǹkan tán sọ ni pé àwọn ò mọ̀dí táwọn ọlọ́pàá ò fi mọ̀ wá. Nítorí náà lánàá tí ṣe on the 20th ní Wednesday wọ́n pè wá sí zone 2 kò jẹ́ kí n lè lọ bẹ̀ mo rán lọ́ọ̀yà mi lọ. Sọ fún àwọn bàbá wa látijọ́ yìí náà ni pé àwọn díẹ̀ náà bàbá wa tán pàtàkì lọ́dọ̀ wa tán dá sọ̀rọ̀ yìí níta ń sọ fún ẹni pé kán já dé kóòtù náà tá a bá ti kúrò ní kóòtù wọ́n lè máa ṣe nǹkan tó bá wù wọ́n gbà yẹn wọ́n lè pè wá fún ìparí ìjà ẹni yìí ní kò sẹ́ni tó lè gbé òun dé kóòtù ẹ̀yin náà dẹ̀ ràn lọ́wọ́ gbogbo àwọn ọmọ kéékèèké tán kọ́pì rẹ̀ kí la fẹ́ kán bá so a ti jáde kúrò nílé ẹjọ́ ilé ẹjọ́ béèrè ẹ̀ prosecutor wa prosecutor dẹ̀ ti gbé kéèsì wọlé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ilé ẹjọ́ béèrè ẹ̀ prosecutor láwọn ọlọ́pàá náà lè dáhùn ìdí tán fi mú wá sílé ẹjọ́ lẹ́nu nítorí pé lánàá òun gangan ń bẹ ní zone 2 tó jẹ́ pé ìrìn ìṣẹ́jú 15 ní síbi tá a wà yìí tàbí bí 30 ìṣẹ́jú òun gangan wà ní zone 2 lánàá kí ló wá mú tí ò yọjú sílé ẹjọ́ lẹ́nu àwọn nìkan náà lè sọ nípa ẹ̀ o ní ilé ẹjọ́ wá fi ọjọ́ yẹn wọ́n àjọ̀nù ẹ̀ sí on the 25th of March 25th March ni wọ́n fi sí akọ̀wé pọ́jọ́ yẹn jìnnà but at the end of the day a rí pé every disappointment is a blessing in disguise 25 yẹn á fún ilẹ̀ Yorùbá mùsùlùmí ilẹ̀ Yorùbá láǹfààní láti lè gbààwẹ̀ àlàáfíà níwọ̀n gbà tí kéèsì ti wà nílé ẹjọ́ eléyìí tẹ́mi jà fún yìí nítorí táwọn ọmọ mi ni àti nítorí ìran Yorùbá àti nítorí mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a bá ṣe léyìí tó bá dọjọ́ ọ̀la àwọn ọmọ mi tán bá béèrè pé ńgbà tán bá yín lórúkọ jẹ́ kí ni nǹkan tẹ́ fi defend ẹ̀ a lè rí inú àwọn ọmọ mi tó fẹ́ du ipò ńlá lọ́jọ́ ọ̀la kán wá lo àwọn fídíò yìí kán lọ lo against wọn kò sí ní táwọn ọmọ yóò fi defend ara wọn
àfikẹ́mi náà jà raburabu forúkọ ara mi kí n jà fún Islam. Afẹ́kàn bàbá wa tán fẹ́ àwọn fẹ́ parí ìjà yìí lórí ọ̀rọ̀ parí ìjà count me out for now. Ó ti sọ fún gbogbo wọn pé tá a bá kọ́kọ́ wọlé ẹjọ́ kó sign undertaking ẹ wá pè wá fún parí ìjà ń gbà yẹn. Àmọ́ ká má wọlé ẹjọ́ lẹ́ni tó ti ń lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sí bàbá ńlẹ́ni tó lè gbé ń wọlé ẹjọ́ tó dẹ̀ believe pé kò sí nǹkan tóun ò lè tọwọ́ bọ̀. No, ìyẹn ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ẹ wá dúró àwọn tí wọ́n ti kàgbákò látara ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí káwọn bàbá yẹn rò sẹ́ni tí wọ́n sọ fún pé ó lọ ra àwọn ọmọ tó bí táwọn ọmọ ẹ lọ bá yí pé mọ́mì wa a rí lórí fídíò tán lẹ́ra wá ibo lẹ́tìrà wá ẹ woru trauma táwọn ọmọ yẹn ó pass through. káàró tí bàbá gbogbo bàbá wa tí wọ́n bú tí wọ́n yẹ̀yẹ́ kán jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ dé kóòtù náà ká tó sọ pé àparíjà lórí ọ̀rọ̀ paríjà count me out mi ò lọ́wọ́ sí o bó ṣe jẹ́ nìyẹn on the 25th of March á pàdé ní court. Mi ò bá ẹnì kankan jà bet mo fẹ́ protect orúkọ ara mi. Gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá lápapọ̀ àfẹ́ kírun nǹkan báyìí tún ṣẹlẹ̀ mọ́ láàrin wa. Àwọn ọmọ kéékèèké tán ti ń jáde tán kọ́pì ẹ̀ tán rò pé bẹ́ẹ̀ làwọn ó ti rí owó àfẹ́ kírun ẹ̀ ò ṣẹlẹ̀. Eléyìí ó jẹ́ ẹ̀kọ́ fẹ́ everybody. Òun náà àdúrà tá à ń ṣe ni pé kọ́lọ́njọ́ náà change kó lè wúlò fúnra ẹ̀ kó lè wúlò fún Islam.